Ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa o. Ọdọọdún bí ṣàlàáfíà la bá gbogbo lé ẹ̀yin ọmọ Yorùbá. Yorùbá nation náà ṣì ni o. Bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ wípé wọ́n wá bí wọ́n ṣe máa da gbogbo ẹ̀rú. Àwọn ọ̀pọ̀lọpọ̀ tó ń wá bí wọ́n ṣe máa pa àwọn ọmọ Yorùbá lẹ́yọ kọ̀ọ̀kan, àṣírí wọn ti tú. Bẹ́ẹ̀ ni kò dẹ̀ ní jẹ́ fún wọn lágbára Elédùà. Ṣé ẹ rí ọkùnrin yìí tí ó ṣẹ̀ṣẹ̀ fi iṣẹ́ lẹ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu, Agba Fulani ni. Gbogbo yín náà lẹ mọ orúkọ ẹ̀. Fún àǹfààní ẹ̀yin tó yẹ pé mọ orúkọ ọ̀gbẹ́ni, òun náà ń pè ní Baba Ahmed. Hakeem Baba Ahmed òun lorúkọ rẹ̀. Àwọn Agba Fulani ni. Ó jáde láìpẹ́, ó sọ̀rọ̀ ìdí tóun ṣe fi ìwé sílẹ̀, tóun ṣe fi iṣẹ́ sílẹ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn gọra wọn, wọ́n rò bóyá òótọ́ ló ń sọ. Àṣírí tú o, àṣírí rẹ̀ tú, àwa gbé jáde. Ẹ má dá wọn lóhùn. Ó jáde tán, ó ní ìdí tóun ṣe fi iṣẹ́ sílẹ̀ lábẹ́ ìjọba Bọ́lá Ahmed Tinubu lẹ́yìn tóun ti lò ọdún méjì, òun ni wípé òun ò fẹ́ràn kóun máa wà nídìí iṣẹ́, wọ́n fóun sí ìdí iṣẹ́ kóun má máa ṣe iṣẹ́ kankan, kóun dẹ̀ máa gbowó oṣù. Ó dàbí ẹ gbọ́ dáadáa. Ẹ jẹ́ n tún sọ. Ó ní ìdí tóun ṣe fi iṣẹ́ lẹ̀ ni wípé wọ́n kàn gbóhùn sí inú yàrá kóun kàn jókòó. Tóṣù bá ti parí, wọ́n máa kówó lé òun lọ́wọ́. Tóṣù bá parí, wọ́n á gbé owó lé òun lọ́wọ́. Póun ò dẹ̀ kí ń ṣerú èèyàn bẹ́ẹ̀. No be this kind person I be. Story. Àwọn olóyìnbó máa ní story for the gods. No be this kind person I be. Póun ò kí ń ṣerú èèyàn bẹ́ẹ̀. Póun ò like kóun máa ṣèkà fún àwọn èèyàn. Iṣẹ́ tóun ò ṣe kóun máa gbowó ẹ̀. Ẹ gbọ́, ṣé gbà gbọ́? Àfi k'Ọlọ́run gbà wá. Ọ̀gbẹ́ni, ó ti gbàgbé wípé ó ti jáde ní bí ọ̀sẹ̀ tó lọ. Ìwọ náà ló jẹ́ kí gbogbo wa tó sọ fún gbogbo ará ìlú tó bẹ́ jáde. Ọkùnrin yìí náà ló sọ nígbà yẹn wípé kí bàbá Tinubu kó má lọ believe pé 2027 pé tí bàbá Tinubu bá lọ believe pé òun lè gba ìjọba yìí lóní tipátipá ní 2027, pé kí bàbá Tinubu gbàgbé pé Nàìjíríà ń bẹ o, báwọn máa da gbogbo ìlú rú. Ó ti gbàgbé pé òun ti sọ yẹn. Àwọn èèyàn ti jáde síta pé ọ̀gbẹ́ni tètè láwọn sọ ìdí pàtàkì gangan tó mú ẹ fi iṣẹ́ sílẹ̀. Èwo ni kọ̀tànkọ̀tàn tó ń sọ lẹ́nu, tó ń pariwo nǹkan tó ń sọ tí ò yéra ẹ, pé ìdí tí wọ́n ṣe fi iṣẹ́ sílẹ̀ ni wípé o like àti máa ṣèkà, pé ibi tó ti ṣiṣẹ́ kó wá máa gbowó, pé wàá kàn jókòó látàárọ̀ ṣúlẹ̀ fún ọdún méjì. Wọn ò fún ẹ iṣẹ́ kankan ṣe, ṣùgbọ́n wọ́n ń sanwó fún ẹ lẹ́nu ẹ̀yin Fúlàní. So gbogbo àwọn tẹ́ ń pa yẹn, ìkà wo náà ṣe fún yín tẹ́ ń pààyàn? Ìwọ tó ń rán àwọn èèyàn kẹ́ máa pààyàn kiri, tẹ́ ń gbárùkù ti àwọn tí wọ́n ń pààyàn tí wọ́n ò ṣe kankan fún wọn, ló máa rí owó ọ̀fẹ́ tó bá ní òní ná. Ọ̀gbẹ́ni, sọ òdodo ọ̀rọ̀. Sọ òdodo ọ̀rọ̀. Kí ni problem yín? Ẹ̀yin ọmọ Yorùbá, ara nǹkan tá à ń sọ rèé o. Àwọn ará bí wọ́n lè parọ́ kí òkú jí. Ibẹ̀ ni ìgbà tí mo dẹ̀ lọ sí ibi àtẹ̀jíṣẹ́ táwọn èèyàn tán fi ń ránṣẹ́. Gbogbo àwọn Fúlàní ẹgbẹ́ gbogbo wọn pa pé nǹkan tá à ń sọ nìyẹn, èèyàn gidi ní sà. Pé kẹ́ tó lè jáde báyìí, kẹ́ wá sọ orú nǹkan báyìí pé ẹ fẹ́ máa gbowó lẹ ṣe fi ipò sílẹ̀. Ọlọ́run á tún ti yín ṣe. Pé kánípà àwọn olóṣèlú míì ni wọ́n tiẹ̀ ní sọ jáde.
wọ́n kàn máa náwó lọ ní tiwọn ni pé ṣùgbọ́n èèyàn gidi ni ẹ́. Ṣé àwa lẹ fẹ́ fi búrẹ́dì kó lómi ọbẹ̀ lọ? Ẹ̀yin tẹ́ ń wá tẹ́ rò pé wọ́n lè dìbò fún yín, ìwà yín ò dáa, apààyàn ní gbogbo yín. Ìwọ wá jáde tán ó wá lọ ń sọ kiri pé ìdí tí wọ́n fi fiṣẹ́ lẹ̀ ni wípé iṣẹ́ tó ṣe ò lè máa gbowó ẹ̀. Wọ́n kàn kówó fún mi ni. Ta ló mọ̀ ká fẹ́ràn sẹ́nu ká wà tì. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ má dáhùn Arabi lóhùn. Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ o. Ó sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n sọ pé ọ̀gbẹ́ni àwa náà mọ̀ pé èèyàn kan tiẹ̀ jáde ó ní á mọ̀ pé bí gbogbo ẹ ṣe ń lọ yìí bí ilé ayé ṣe rí ná kò dá kéèyàn máa ṣiṣẹ́. Mo tiẹ̀ like nǹkan tẹ́ni yẹn sọ, kò dá kéèyàn máa ṣiṣẹ́ kéèyàn dẹ̀ máa gbowó lóòótọ́ ná. Nǹkan tẹ́ni yẹn sọ nìyẹn. Kò dá kéèyàn máa ṣiṣẹ́ kéèyàn máa gbowó pé nǹkan gidi ló ṣe pé ṣùgbọ́n kò ń ṣe ìdí tí wọ́n ṣe fi ṣẹlẹ̀ nìyẹn o. Tètè jáde kó sọ ìdí pàtàkì. Ẹ̀yin fẹ́ gbàjọba ni, wọ́n fi ẹ ṣe special adviser on politics. Nǹkan tó ń fi ẹ ṣe nìyẹn. O dẹ̀ ń wò pé báwo lè máa jẹ́ special adviser of politics is all time. Àwọn kan tẹ̀ jẹ́ òde pé irọ́ ni pé ìdí tí ọ̀gbẹ́ni ṣe fi ṣẹlẹ̀, bàbá Ahmed ṣe fi ṣẹlẹ̀ òun ni wípé gbogbo nǹkan burúkú tí wọ́n fẹ́ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ò ṣe òun ló fi bí wọ́n nú. Muslim tán fẹ́ sọ di tí bàbá dẹ̀ pé láyé kò jẹ́ bẹ́ẹ̀. Ìyẹn gan wà nínú ẹ̀. Bẹ́ẹ̀ ni pé ìyẹn gan wà nínú ìdí tí wọ́n ṣe fi ṣẹlẹ̀. Wọ́n ní èèyàn máa tán rẹ̀ bíi bàbá àbèjì. Pé gbogbo ẹ̀ ló yà wá. Muslim tíkẹ̀ẹ̀tì tẹ́ṣẹ́ fẹ́ da gbogbo ẹ̀rú tí bàbá Tinubu kò gbà fún yín. Òun ló fà á. Àwa mọ̀ wípé ẹ fẹ́ kí àwọn Fulani kí wọ́n gbàjọba ní 2027. So ẹ fẹ́ lọ ṣe ìpàdé àpẹ̀pọ̀ yín àbí báwo ilẹ̀ máa ń ṣe. Ẹ fẹ́ lọ ṣe ìpàdé. So a lè yanrantí. Àwa lè fẹ́ fi búrẹ́dì kó lómi ọbẹ̀ lọ. Àwọn ọmọ Yorùbá ti gbọ́n. Ìwọ wá fẹ́ jáde ìwọ wá fẹ́ máa ṣe bí èèyàn gidi. Ẹ̀yin Fulani náà kọ́ ni. Ẹ̀yin èèyàn wa ẹ máa wò ó ti yín. Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. Bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ àwọn ará bíi ọgbọ́n ló ń dá. Ní rí jù báyìí lọ lórí eléyìí o. A ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣu o. Àtẹ́lẹsẹ̀ abẹnáwò. Ẹni tó bá ní amágbọ̀ òun là ní dé bá. God bless Yorùbá nation. Kí Ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.